Onpitan, 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 Onpitan. Ìtàn làbá ó nígbà tá a dáyé. Àbá ìtàn àwọn ẹni mímọ́, àbá ìtàn àwọn ẹni àtàtà, àbá ìtàn àwọn akọni. Bàbá yẹ̀kú ni wọ́n ń pè lọ́yẹ̀kú, bàbá yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ ni wọ́n ń pè lọ́yẹ̀. ojúbọ òòṣà àwọn nǹkan bíi kóòkì. Onpitan, Onpitan, Onpitan. Ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn láìsí ìṣẹ̀lẹ̀ kò sí tí a máa pè ní ìtàn. Bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá, àrọ́bá ní bàbá ìtàn. Ọgbọ́n ló gbogbo fi ń kọ́ ni. Ìtàn àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì kí a mọ̀. Ọ̀rọ̀ nípa ojúkànnà ìgbohùn sílẹ̀ tíjọba tán ní ká máa fọwọ́ bọ̀wé fún òun lámàdìjọ fẹ́ bára wa sọ. Ohun tí ó dára ni national identification number tí ìjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́. Níbi pé wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti ṣètò rẹ̀ tipẹ́ ló lè yẹ pé àwọn èèyàn wa àwọn kan sọ sí nígbà míì. Bọ̀dùbàdì àwọn abẹ̀rẹ̀ sí kàtí jẹun tó dàgbù sí àwọn jẹ́ gósìjì rẹ̀ wọ́n tètè dá àwọn èèyàn lóhùn ní covid-19 ò tẹ̀ tó bẹ̀rẹ̀ rárá. Káàkiri gbogbo àgbáyé ni wọ́n ní àmì ìdánimọ̀ fún àwọn tó bá jẹ́ aráàlú wọn. Orí ìlú tí ọba ní àmọ̀yẹ ara wa kò dáa. Kò lè jẹ́ kí wọ́n lè mọ̀ kí wọ́n ṣe ètò yìí lọ́nà tí ó pàtó pé ìjọba a ò takò. Ìjọba ń polongo pé ká lọ gba nọ́mbà NIN wa ṣó ti yé wa ẹ jẹ́ ká jáde ká lọ gbà á sí bó ṣe wà lórílẹ̀‐èdè tí ìjọba ò ní ní àkọsílẹ̀ lórílẹ̀‐èdè. Mo rọ̀ wá o, mo bẹ̀ wá, ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ̀, ọ̀rọ̀ pé mo jẹ́ Christian kan, ọ̀rọ̀ pé mo jẹ́ Muslim kan lélẹ̀. Ìwọ náà jáde ká lọ gba nọ́mbà wa. Mo dẹ̀ gba ládùúrà àìsàn burúkú kò ní wọ orílẹ̀‐èdè wa o. Wọ́n ní ká máa rẹ́gísítà sí a ṣe registration. Bá ṣe ń ṣe registration yẹn ọ̀pọ̀lọpọ̀ ní ò tí rí jẹ ní ò tí rí mu kò rí ná kò rí lò. Wọ́n ní kó wá máa fowó register. Èmi dẹ̀ ń sọ fún wọn lọ́wọ́lọ́wọ́ kò sọ́gbọ́n tí ọ̀tá ní cancel ẹ̀. Ìdí tá a fi máa fi cancel ẹ̀ ni pé ẹni tẹ́bi ń pa kò gbọ́ wàásù. Ṣé ẹni tí ò ti jẹun ní kó rówó rẹ́gísítà? Adàlẹ́ afẹ́ rẹ́gísítà sí kò ń ṣe owó kékeré 20,000 10,000 15,000 mo ṣe rẹ́gísítà sí ni. Nígbà wo la fẹ́ bá lè dé ọ̀rọ̀ wa ó gba àbójútó látọ̀dọ̀ Ọlọ́run. Bí o bá ṣe pé Olúwa bá mí sí wa à ń tọ́ra wa jẹ ni. Àwọn kan lè gbọ́rọ̀ lẹ́nu wọn ẹ̀tún já gbọ́n táwọn ẹlòmíín náà táwọn náà bàbá sọ. Ọ̀rọ̀ ìwé tí ìjọba ní pé ká lọ ṣe NIN lórí ID card wa àti registration wa. Mo bẹ̀ wá lẹ́ni mo fẹ́ kí gbogbo wa mọ̀ nǹkan kan látòrí àwọn ìjọba wa. Mo kí wọ́n mọ̀ yìn wọ́n o. Ṣùgbọ́n kọjọ́ torí Ọlọ́run ọba ohun tó ní ká ṣe yìí ó kù díẹ̀ káàtó nítorí wípé àwa ènìyàn náà la fi ẹ̀yìn ìjọba síbẹ̀ torí government of the people by the people for the people ni tó ṣe wípé ohunkóhun tẹ́ bá máa ṣe ó yẹ kẹ́ máa gbìyànjú kẹ́ máa béèrè lọ́wọ́ àwọn ènìyàn dáadáa bóyá kẹ́ ti máa ṣe interview fáwọn èèyàn lórí ẹ̀ kẹ́ lè mọ báwo irú ìnira wo ló máa kó bọ́mọ aráyé torí ìtẹ́ ìṣe fún ọ lọ́wọ́lọ́wọ́ yìí ìnira ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀ míì tó yẹ kó wà níbi owó ẹ̀ ní wákàtí àtọwọ̀ nítorí pé kò rí nọ́mbà ID card ẹ̀ á lọ jókòó nílé NIN tí kò dẹ̀ ní rí èsì kankan gbà ẹlòmíì lọ́jọ́ 5 ọjọ́ 6 ẹlòmíì owó ló fi ṣe ẹlòmíì ò dẹ̀ lówó lọ́wọ́ ṣùgbọ́n torí pé ó rí pé wọn ò gbọ́dọ̀ blọ́ọ̀kì fóònù òun torí fóònù tá à ń sọ yìí ọ̀nà ọ̀run ọ̀nà fún ni tó ṣe pé òun ló ń gba ọ̀pọ̀lọpọ̀ ẹ máa wọ ẹlòmíì sí kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ rìnrìn máìlì 3 tàbí 4 kó tó bá èèyàn ẹ̀ sọ̀rọ̀ tó ń ṣe nǹkan ìrọ̀rùn fún wa
ẹ má tún jẹ́ kí nǹkan rọrùn yìí kó tún jẹ́ nǹkan ìnira fún wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ọ̀nà pọ̀ tẹ́lẹ̀ fi bá wa ṣe ẹ̀yin náà lẹ́ni pé ká lọ gba id card nígbà kan á gbà ẹni ká gba voters card á gbà gbogbo àwọn kan tẹ́ni ká gbà yìí ó ìwà ń bẹ̀ tí kò kú òun bẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ lò lára wọn láti fi ṣèrànlọ́wọ́ kí nira má ṣe láàrin méjì náà láti rí pé àwọn tẹ́tọ́ ní ká lọ báyìí àwọn NIMC ta lọ bá gbogbo wọn tó wà lórí strike ṣé lórí strike yìí náà látún máa jìyà lé lórí ó jẹ́ tó bá tún fún ìwọlé strike ẹ̀tún ni a tún bẹ̀rẹ̀ padà ẹ̀dẹ̀ ti fún wa lọ́jọ́ ẹjọ́ torí Ọlọ́run gbogbo tó bá fẹ́ ṣe fún wa ẹ má jẹ́ kó jẹ́ ìnira fún wa ẹ bá wa ṣe ní kùtù pẹ̀lẹ́ ẹ rántí ẹlòmíì àgbàlagbà wà níbẹ̀ tí ó máa káyà sókè ẹjọ́ torí Ọlọ́run ọba ẹ má pa wá díẹ̀díẹ̀ ìrànlọ́wọ́ tẹ́ bá máa ṣe fún wa ẹ ṣe ní ìrọ̀rùn. Ibi tí agbé ti gba àwọn síìmù yìí a ṣe rẹ́gísítà níbẹ̀ a gba sim Airtel a gba Glo a gba MTN gbogbo àwọn nǹkan yìí dórí salad gbogbo ẹ̀ pátápátá ló wà níbẹ̀ tó bá ti pe àwọn yẹn pé àwọn òun ló gba sim lábẹ́ yín ó yẹ kán lè go through gbogbo nǹkan yìí tí ò ní ní aráàlú lára ẹni tí ò tí ì rówó jẹun tára ń kan lọ́wọ́lọ́wọ́ ta tún ni kó máa mówó kan wá kó máa fi rẹ́gísítà nǹkan kan kíní yìí kù díẹ̀ káàtó ẹ bá wa tan ìmọ́lẹ̀ síbẹ̀ yẹn ẹ dẹ̀ ṣe nǹkan tó máa rọ aráàlú lọ́rùn o ìbàjẹ́ kò ní pín orílẹ̀-èdè yìí o ẹ̀yin tẹ̀dẹ̀ wá ń bẹ̀ náà ò ní fi yín ṣàwátì tọmọtọmọ ẹ̀yin náà ò ní faraàlú kankan ṣàwátì o nítorí pé ó dá mi lójú pé èrò tó wà lọ́kàn yín èròǹgbà yín ni pé kí ìrọ̀rùn àti kéètò ọ̀tun kó dé bá aráàlú a ò kánjú a mọ̀ pé máa bá wa tù ú wà ń bẹ̀ yín kò ní ti bẹ̀ kúrò láṣẹ àwọn tó ní ilé ayé o. ọ̀rọ̀ nípa síìmù wa tí wọ́n ní pé ká lọ gba NIN tí wọ́n ní ká lọ gbà á sí. gẹ́gẹ́ bí àwọn ìjọba wa bí ìgbà tí wọ́n fẹ́ fi ìyà jẹ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ NIN ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ṣe rí. ìjẹ́nbó láti máa rí eléyìí gbà wọ́n ní ká lọ sí káńsù adé káńsù náà wọ́n ní tá a bá ti jí wá ní gẹ́gẹ́ bí aago 5 aago 4 ààbọ̀ a lè rí nọ́mbà tá a máa tètè rí gbà tá a bá jí ní aago 5 sáago 4 ààbọ̀ bá a bá débẹ̀ náà nọ́mbà tó máa fún wa bá a bá tò títí wọn tó bá tún dijọ́ kejì ká tún wá bá a bá débẹ̀ níjọ́ kejì náà kọ̀ náà ló ń bọ́ sí ìgbà tó tiẹ̀ tí wọ́n á ṣe pàǹbá bá rí ẹ̀ wọ́n ní àfi dandan ká mú 5,000 naira wá ká tó lè rí gba NIN ọ̀dà ibi àṣìlá jẹ a ní ká wá 5,000 naira ìgbà tó tún wá ṣe pàǹbá bá rí ẹ̀ àwa tá tún wá 5,000 naira a tún rí gbà àwọn ọ̀kọ́ ìgbà tó tún yáwó sọ pé tá a bá fẹ́ kó tètè bọ́ sí wa lọ àfi ká lọ wá 25,000 naira wá ká lè rí gba NIN lórí nǹkan tó sọ fún wa pé ọ̀fẹ́ ni wọ́n fún wa ẹ̀yin ìjọba wa ẹ ṣàkíyèsí. àdọ́dọ̀ àwọn aládùúgbà àdọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe a máa kún àwọn babaláwo lára àdọ́dọ̀ oníṣègùn àdọ́dọ̀ adáhunṣe adé gbogbo ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà pátápátá gbogbo wọn náà nǹkan bá sọ̀rọ̀. lójúbọ òòṣà àwọn nǹkan bíi kóòkì. Onpitan 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 ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn láìsí ìṣẹ̀lẹ̀ kò sí tí a máa pè ní ìtàn bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá ní bàbá ìtàn ọgbọ́n ló gbogbo fi ń kọ́ ni ìtàn àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì kí a mọ̀ ọpẹ́ lọ́wọ́ OAB production tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò Onpitan láti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tí ẹ̀yin bá fẹ́ kí a mọ̀ nípa ìtàn ìlú yín ìtàn àdúgbò yín àwọn akọni ẹ̀dá tàbí ẹ fẹ́ máa fún wa ní ẹ̀bùn lábára ìbéèrè àti ìfẹ̀bùtọrẹ pẹ̀lú ìpolówó ọjà yín lórí ètò Onpitan ẹ pè Abíọ́dún Adékìtán bàbá Onpitan sí ojú òpó 080-591-86128 080-591-86128 Onpitan kò ṣeé má gbọ́ ni. ìwéré ilé nílùú tèmi ti wá o ìwéré ilé ẹ̀kẹ́ ọmọ ikúrò ń pa ẹ wò títí dìgbà míì tá a padà dé inú Onpitan ilẹ̀ Yorùbá ẹ wò
ẹ máa yáṣẹ́ o ẹ máa yáṣẹ́ o àní dààmú láṣẹ Èdùmàrè ó dìgbà kan náà o ó dìgbà kan náà o ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ó kájú ẹ̀ jọ tá a bá ní ó kájú ẹ̀ iléeṣẹ́ kan là ń wí òun Òkìkí Ìbílẹ̀ Investment Nigeria Limited ló ń jẹ́ bẹ́ẹ̀ òdu ni wọ́n jẹ́ nínú ká ṣe àwọn egbògi ohun mímu aṣaralóore fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù mára gbé kánkán Ìbílẹ̀ Investment ló ń ṣe òdu àmọ̀tẹ́kùn tí ó ń ṣiṣẹ́ gbogbo nìṣe awogba àrùn pàápàá ìwọ tí o lè jẹun déédéé òun ni kò gbẹlura kò sì lọ́tí nínú kò sì yọ obìnrin tàbí ọkùnrin sílẹ̀ Jápátá bitters náà ńkọ́ tí ó ń ṣiṣẹ́ fún gbogbo orúnkún ríro ara ríro àwọ̀ká ara tàbí mú ọpọlọ jí pépé ó kájú ẹ̀ jọ. bákan náà ìbílẹ̀ VIP bitters rèé fún ẹ̀yin ọlọ́lá wa tàbí ìwọ tí ìjú ń dà láàmú ẹ̀dà ni àtọ̀sí èyíkéyìí lára ọkùnrin tàbí lára obìnrin ọ̀pá ẹ̀yìn tàbí jẹ̀díjẹ̀dí àti àrùn lóríṣiríṣi níbi ìbálòpọ̀ ó sì ń jẹ́ kí ara ọkùnrin ó jí pẹ́pẹ́pẹ́ láti ṣe dáadáa lọ́dọ̀ aya rẹ̀ ìbílẹ̀ VIP bitters ló kájú ẹ̀ ẹ má wàá gbàgbé ògógóró ìbílẹ̀ àmọ̀tẹ́kùn láti máa fi ṣe fàájì ara lóde àríyá ni tàbí níbi ìgbéyàwó àti ìsọmọlórúkọ ní gbogbo ibi tí àwọn àgbààgbà bá ti ń wúre ògógóró ìbílẹ̀ ni kí ẹ máa lò ó kájú ẹ̀ ẹ lè kàn sí iléeṣẹ́ wọn tí ó wà ní nọ́mbà 5 ọlọ́mọ ládàpọ̀ street àgùrágbẹ̀rígbẹ̀ ní ìlú ìkòròdú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08120824059 tàbí 08188652020 ẹ tún lè tọ àwọn alágbàtà wọn lọ tí ó wà ní ìtòsí yín ọ̀dọ̀ ìyá àánú ní òkè àárín ní ìlú èkó ìdúmọ̀tà tàbí ní ọ̀dọ̀ aṣáde nínú ọjà ojúwòye àti ní ọ̀dọ̀ ìyá blessing ní dàda ìyálóde ọjà ojúwòye Mùṣín Òkìkí Ìbílẹ̀ Investment Limited àwọn ló kájú ẹ̀. ìbẹ̀rẹ̀ afẹ́ ayé lórí mọ́tò ló ti bẹ̀rẹ̀. Samboye Dash Motors Nigeria Limited ìwọ tí ò ń fẹ́ láti ra ọkọ̀ tí yóò fi ọ́ lọ́kàn balẹ̀ fún iṣẹ́ ni tàbí lílò tara ẹni tètè kàn sí Samboye Dash Motors Nigeria Limited wọ́n wà ní 136 Agege Motor Road Baba Olóòṣà Mùṣín tàbí nọ́mbà 9 Adédọjà Street Mùṣín Lagos ẹ pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07058097288 tàbí 08127693860 American Direct làwọn ọkọ̀ tí wọ́n ń tà tètè yára wá ra tirẹ̀. ẹ̀yin ará ìlú o Chief Ifáṣọlá Ifágbèmí Àkànmú àkọ́dá onífá ìlú Mùṣín ààrẹ onífá of Ìtòkò akírògùn ìjọ Ifákáyéjọ a fi òtítọ́ ayé hàn worldwide. wọ́n ń pe gbogbo ẹ̀yin tí ọkọ ọ̀run bá ń yọ lẹ́nu tàbí àìrọ́mọbí kí ẹ tètè máa bọ̀ wá láti wá gba ìtúsílẹ̀ lọ́wọ́ ọkọ ọ̀run tàbí àìrọ́mọbí. ayé ò mà ní ṣe wá o ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033895497 lẹ́ẹ̀kan sí 08033895497 tàbí kí ẹ máa bọ̀ ní olú iléeṣẹ́ wọn tí ó wà ní nọ́mbà 37 ẹbí péjú makogi magboro mòwe ìbàfọ̀ expressway àti nọ́mbà 1 Mùṣín òtítọ́lójú street fún ìbéèrè ìtọ́nisọ́nà ẹ tètè máa bọ̀ wá ọkọ ọ̀run yọ mí lẹ́nu ni àìrọ́mọbí ń yọ mí lẹ́nu ni ó ti dàbí ẹ̀yìn tẹ́gun fiṣọ ẹ máa bọ̀ wá bàbá wa Chief Ifáṣọlá Àkànmú ló ní ẹ lọ fọkànbalẹ̀. mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé ẹ kú etí ìgbọ́ iléeṣẹ́ Master Samco Engineering Company àǹfààní ńlá bàǹtàbàǹtà òun náà ni wọ́n ní kí n mú wá fún yín nípa pé wọn ò fẹ́ kí ẹnikẹ́ni ó máa sọ pé kò síṣẹ́ lọ́wọ́ àwọn àbáwọn òrìṣẹ́ ṣe àbí ẹni tó ti níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ àǹfààní rèé láti tún ní iṣẹ́ mọ́ iṣẹ́ iléeṣẹ́ Master Samco Engineering Company wọ́n jẹ́ ọ̀kan gbòógì iléeṣẹ́ tí wọ́n ń ṣe ice block machine lọ́lọ́kan òjọ̀kan tó jẹ́ pé tí wọ́n bá yín ṣe ẹ mọ̀ pé lóòótọ́ àti òdodo iléeṣẹ́ wọn wọ́n tó gbangba sùn lọ́yẹ́ torí pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi Elédùmarè tó fi rán wọn ni láti máa ṣe ice block machine àti ọ̀pọ̀lọpọ̀ machine lọ́lọ́kùnrin jọ̀kan. bẹ́ẹ̀ ni àwọn machine wọn kì í jẹ iná rárá bí ti wò mọ́. bákan náà wọ́n ń ṣe cold room wọ́n ń ṣe chillers refrigerator pẹ̀lú air conditioner iṣẹ́ wọn náà tún ni láti ṣe any cooling system pátápátá òun ni wọ́n ń ṣe. fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ bá wọn dòwò pọ̀ ẹ lè kàn sí wọn ní head office wọn tó wà ní Abẹ́òkúta express road Ajégúnlẹ̀ bus stop lẹ́gbẹ̀ẹ́ Bravo filling station nítòsí tó gate ní Sango wọ́n tún wà ní 933
Abẹ́òkúta expressway alákòókò bus stop nílùú Èkó. Ẹ láǹfààní láti pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08066303532 àti 08129110989. Ímeèlì wọn ní Master Samcool Engineering Company mastersamcool2017@gmail.com. Ọ̀gá ni master bẹ́ẹ̀ ni àwọn la síwájú Master Samcool Engineering Company. Tó bá jẹ́ ti ká ṣe kúlí machine lọ́lọ́kan òòjọ̀kan Master Samcool náà ní kẹ́ máa bọ̀ wá. Bẹ́ẹ̀ bá bá wọn dòwò pọ̀ aráyé ò ṣọ̀pẹ́. Ayé ò tán lọ bí ọ̀pá ìbọn, kò ṣe é dúró wò ní wọ́n máa ń sọ. Kò sẹ́ni tó lè wẹ̀kùn ayé já, ogun ayé yìí ò ẹ rọra. Bí o ṣe yan ẹnìkan ò lè ṣe mí, ọ̀rọ̀ ayé kúrò ní báyẹn. Ọlọ́wọ́ kọ̀ọ̀kọ̀rọ̀ tẹ́rí yẹn o, ohun ẹni tí ó fi kọ́ ni. Ogun láyé yìí ò ẹ fúnra o. Ayé ò tán lọ bí ọ̀pá ìbọn, kò ṣe é dúró wò ní wọ́n máa ń sọ. Kò sẹ́ni tó lè wẹ̀kùn ayé já, ogun láyé yìí ò ẹ